Ọlọ́run jọ dá yín lógo ni. Ògo làǹtí Lizzy Anjorin, ògo làǹtí Ìyábọ̀ Òjó. Kí wá ló ṣẹlẹ̀? Ẹ tọrọ jẹ lọ́wọ́ ara yín, bàtà yín ò lè ṣàìsí yín. Ẹ wá gbọ́ràn sáwọn bloggers tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ bloggers ló wáyé wá báyé jẹ́ ni wọ́n. Ẹ̀yin èèyàn wa, arábìnrin tí ẹ̀ ń wò lójú àwòrán yín yìí ó sọ pẹlẹbẹ ọ̀rọ̀ nípa Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó, nípa ọ̀rọ̀ ìjà tí ó wà lẹ́ẹ̀rin wọn láti ọjọ́ tó ti pẹ́. Arábìnrin yìí ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú fídíò yìí. Ó ní kí nìdí tí wọ́n tiẹ̀ fi ń jà gan. Ó ní ògo ni Lizzy Anjorin, ògo sì ni Ìyábọ̀ Òjó. Ó ní kí wọ́n jáwọ́ lápọ̀n tí ó yọ, kí wọ́n gbómi lákaná, kí wọ́n gbìyànjú láti parí ìjà tí ó wà lẹ́ẹ̀rin wọn. Ẹ̀yin ènìyàn wa, máa fún yín láǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́ nísìnyí. Ó ti yá. Àwa ìwà báyé jẹ́ most àwọn videos tí wọ́n ní tí wọ́n lọ gbé síra wọn wọ́n ń kọ́ọ̀tì ní o. Ibi tí Lizzy ti sọ dáadáa wọn kàn jẹ́ ká rí káwọn èèyàn tó spark online bí báyìí. Ibi tí ò ti sọ dáadáa la rí. Àti Ìyábọ̀ Òjó ẹ ní sọmọnù o. Gbogbo àwọn ọmọ yín, ọmọ Lizzy Anjorin, ẹ̀yin méjèèjì ẹ ní sọmọnù. In tó bá ń pè ní ikú ní ayé, ẹ ní bá àwọn ọmọ sàárè ọmọ ẹ̀yin méjèèjì. Àti Ìyábọ̀ Òjó ni ọmọ yín á lẹ̀ mọ́ yín lọ́wọ́, àti Lizzy Anjorin ọmọ ẹ̀ á lẹ̀ mọ́ lọ́wọ́. Ẹ ní fa àwọn ọmọ yín kájú alẹ́, ayé ò ní tanná sínú ògo ẹ̀yin méjèèjì. Àti Ìyábọ̀ Òjó, àwọn èèyàn náà dé tí yín pamọ́ ni. People are bad people, ma. People don't love you, ma. Ó ló jẹ́ tó máa ní Olúwa dá mi lẹ́jọ́ pẹ̀lú ìwà mi. Somebody like me, kò sẹ́ni tí mo hate inú yín. Tí n bá hate kankan nínú yín, k'Ọlọ́run kó fi ìyà ńlá kó fi jẹ mí, kó má jẹ ráàánú. Ṣùgbọ́n tí n bá hate kankan nínú yín tí mò ń fi ọlá yín méjèèjì tọrẹ. Láìpẹ́ láì jìnnà, àǹtí Ìyábọ̀ Òjó, èmi náà lówó. Mo bẹ̀ yín méjèèjì ni torí Ọlọ́run ẹ ju Ọlọ́run lọ. Bẹ́ẹ̀ bá ti ẹjọ́ kíra mọ́ tẹ́ ẹjọ́ ṣe mọ́. Ẹ má ṣe nǹkan kan táwọn àwọn fáǹsì both side tó fi máa tì yín lura yín. Ibi tá àti Lizzy ti ní fault, we don't tell am. Ààrẹ má jà kún ò sí, ajá má parí ni ò dáa. Ààrẹ má jà ò sí, ajá má parí ò dáa. A máa jà, kò sẹ́ni tí ò ní ṣe tó máa dùnyàn láyé. Ìgbà tí ò lápé ká parọ́ ọmọ ara wa. Ẹ má dá àwọn online àwọn TikTok, ẹ má dá wọn lóhùn o. Gbogbo wọn kàn náà wish yín well o. Orí yín ló ń kó yín yọ àǹtí Ìyábọ̀ Òjó. Not everybody you see that they do congratulations Queen Mother. Irọ́ ni. Kò sẹ́ni tí wọ́n ń dà lóòwú. Wọ́n èyí tí ìrìbí tán máa fi ń tẹ̀yìn náà ni. Ọ̀rẹ́ mi fún mi káàárọ̀ àkó àná. Wọ́n tí ì rí ibi tó máa ti ń ta yín ni àǹtí Ìyábọ̀. Fọ́ọ̀tì kékeré báyìí. Náà fẹ́ wá. Tó máa fi bẹ̀rẹ̀ tí náà. Don't forget o, TY. Ńgbà tó wá ṣépè fọmọ Ìyábọ̀. Ṣépè wá lẹ̀ mọ́mọ Ìyábọ̀. Ẹ̀yin olóburúkú tó ń dájà lẹ̀ náà ni. Àwọn olóburúkú fáǹsì tó ń dájà lẹ́rẹ̀. Ṣé kó lọ pa Lizzy ní báyìí? Ńgbà tó wá ṣépè fún ọmọ Ìyábọ̀ wá máa ṣoríire. Àwa yìí náà ti sọ̀rọ̀ lé lórí, ẹ jẹ́ kó gun omi. Ńgbà tó wá ṣépè fún ọmọ Ìyábọ̀ yẹn, ṣọmọ Ìyábọ̀ Òjó tún ṣoríire. Ọmọ kọ gidi wálé, ilé ayé Ìyábọ̀ náà lọ. Ẹ̀yin fáǹsì wèrè wọn náà rèé. Tẹ́ ní jẹ́ kó gun tẹ́ bá máa jẹ́ kọ́rọ̀ yẹn kó lé sí lọ́kàn wọn, kí lẹ fẹ́ gbà ń bẹ̀, sórí yín burú ẹ fẹ́ ṣòfò ni. Ẹ̀yin fáǹsì wọn yìí náà ni. Ìdẹ́lómi sì ń gbà mọ́ra nù yín ojú tí wọ́n lọ. Ìgbà tó ṣépè fún ọmọ Ìyábọ̀ Òjó wá ṣoríire. Tá bá gbàgbé ọ̀rọ̀ àná, a ní bára ẹni ṣe náà. Tá bá gbàgbé ọ̀rọ̀ àná, a ní rẹ́ni bá ṣe. A máa ṣera wa náà ni, we are not God, we can never be perfect. Ṣé ká lọ pa Lizzy ni? We just have to settle things among them. Èmi fúnra ara mi, I against her when she talk about the children. I was really mad with her. But at this junction, we cannot continue pé kó máa jà. Kí lẹ fẹ́ gbà ń bẹ̀?
wọ́n ti jàjàjà ẹ ti tì wọ́n amen àǹtí Ayọ̀ ẹ ti tì wọ́n wọ́n ti lọ kóòtù lórí ẹ̀ níbi ẹ̀yin fáǹsì náà ní cut and join ibi tó bá ti ṣàbúrú lẹ máa mú ẹ tí wọ́n tó fi tira wọn dé tó fi di pọ́n lọ kínní ẹ̀yin rí èèyàn méjì kó dunú pọ̀ pé ẹ máa fọ́ gbogbo ẹ̀ lójú lẹ máa wá kiri láì ṣe pè dílé gbogbo ẹ̀yin blogger wèrè tó máa ń ba nǹkan jẹ́ ọlọ́mà bá ti yín jẹ́ ni o ẹ̀yin blogger tẹ́ bá ní káàrin wọn máa tò pé kó máa jà kó ṣàbà fọmọ ara wọn ṣépè kiri náà ni ọlọ́mà bá yín jẹ́ ẹ̀yin fásitì olórí burúkú tó yẹ pé bóyá ẹ nífẹ̀ẹ́ wọn náà dé ọkàn bẹ́ẹ̀ yẹn kò ṣe pé fẹ́ yẹn náà ló tó bẹ́ẹ̀ you don't really love them ẹ̀yin blogger òfò blogger emergency tó yẹ kíjọba máa bá wa kó lọ. dẹ́ka ṣe báwọn náà kóra wọn lọ court stop and peace bá wà láàrin wọn wọ́n á settle báwọn náà kóra wọn lọ court tí peace tó bá wà wọ́n á settle fúnra wọn náà máa sọ pé àwọn ò ṣẹjọ́ we need them back we need that friendship we need them happy together wọ́n á wí yẹ ká máa ṣe máa dà kọ́ ayé ọ̀bàyé jẹ́ èmi fúnra mi ti sọ̀rọ̀ sẹ́ni yìí ẹni tí èmi bá nífẹ̀ẹ́ ni mo máa ń sọ̀rọ̀ sí tó bá ṣe wèrè ẹni tí mo nífẹ̀ẹ́ máa sọ̀rọ̀ sí ẹ kò sínú màmá bí mi ni pé ibi tí mo fi ẹ́ sí kọ́ ni mo ń bẹ̀ yìí o ẹ má sọ pé ẹ lọ́ọ̀fẹ́ ẹnìkan wọn tó bá jẹ́ ọmọ ìyá kan náà ìwà wọn gan ò lè dọ́gba ẹ lè sọ pé kí Lizzy kó máa ṣe bí Ìyábọ̀ Òjó we cannot be the same thing character Lizzy yàtọ̀ sí Lizzy náà lè níbi tó dáa sí àsúnmọ̀ kankan nínú wọn nǹkan tá a rí social media là ń sọ ibi tí mo ti like àǹtí Ìyábọ̀ Òjó ni bó ṣe take àwọn ọmọ ẹ̀ that's all I don't really know much about her so don't judge them because Lizzy máa ń sọ̀rọ̀ ó máa ń bínú ó máa ń ṣe pọ̀pọ̀pọ̀pọ̀ kò mí pé she's a bad person it's until you get closer to them you know the best of all so stop saying I love Ìyábọ̀ Òjó I don't love Lizzy love them both ṣé ẹ mọ̀ wọ́n ni ṣé ẹ̀yin jọ́ lọ́hùn ni ṣé ẹ rí wọn rí ni ṣé ó ti wà kan tí ò da ẹ sí ẹ rí ni stop judging anybody here ẹ yé differentiate wọn ẹ jẹ́ kó ní kálukú wọn lọ mọ fault wọn ẹ nífẹ̀ẹ́ Ìyábọ̀ Òjó tẹ́ ń pariwo náà kó yẹ pé nífẹ̀ẹ́ dénú bẹ́ẹ̀ gbogbo dáadáa tó ṣe fọ́mọ yẹn náà kó ṣe gbogbo ilẹ̀ wish ẹ̀ well you don't know them ṣe bí fún ẹ so don't hate any of them pé mo sọ̀rọ̀ against pé àǹtí Lizzy bú àwọn ọmọ Ìyábọ̀ doesn't mean I hate her I don't hate her cause kò ṣe nǹkan tí ò dáa fún mi rí ọmọ ọlọ́mọ tó máa ń ṣépè fún náà fi collect lọ́dọ̀ tèmi and the way she address the issue of wọn àti ẹ̀yálé wọn pẹ̀lú àwọn ọmọ ìyẹn náà aside from that Lizzy ò ṣẹ̀ mí mi ò mọ̀ rí kò sẹ́ni tó ṣẹ̀ mí nínú gbogbo wọn ò ṣe bí fún mi rí so why should I hate them why ṣára tó ń mú ló ní mí lára ni tẹ́mi náà fẹ́ dàbí wọn onílara ọ̀tá ajé ẹni tó ń ṣe nǹkan rí láyé ló máa bínú wọn àmìmà ọmọ tó máa ń bú ló jẹ́ kémi sọ̀rọ̀ ẹ má ṣe pé fọmọ lọ́mọ mọ́ and tá bá fẹ́ kéèyàn gbọ́ràn kó ṣe bá ṣe address ẹ̀ ló ṣe máa gbọ́ kò ní gbọ́ ó lè jẹ́ ọmọ kékeré lọ́lọ́run máa rán sí wọn tó fi máa sense pé ṣé nǹkan tóun ṣe ò dá lóòótọ́ ṣá we can all of us okay sí ó dàbí kẹ́ máa ọmọ tó stubborn alùlẹ́ni alùlọ́la alùlọ́túnla tó bá yá náà a máa pọ ọmọ yẹn náà ẹ jẹ́ ká bá sọ̀rọ̀ yes tó bá yá náà okay gbogbo ipa ẹ mọ̀ tó bá gbọ́ tẹ́lẹ̀ tí ò sọ̀rọ̀ tó bá tún gbọ́ tẹ́lẹ̀ báwo lélẹ̀ tó ṣe bá mi sọ̀rọ̀ ẹ̀ but àárín náà wà àti bú wọn àti bú fine ẹ jẹ́ ká tún calm ẹ jẹ́ ká tún bá wọn sọ̀rọ̀ in a manner way ẹ jẹ́ ká sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún wọn ẹ jẹ́ ká sọ why tá fi ń bú wọn ẹ jẹ́ ká sọ nǹkan tó ń ṣe ẹ jẹ́ ká jẹ́ kó yé wọn pé ìbú ìfẹ́ ni Olúwabùsáyọ̀ ẹ ṣé gan ni ẹ má sọra yín di fans anybody wọn fans ìkànnì ẹ ṣorí kan gbogbo nísìn
tá gbogbo wa ṣe pẹ̀lú ìyá Ìyábọ̀ Òjó kò ṣe àṣẹ lóore